Ogun fún egbò Adajina àbí èyíkéyìí nínú egbò. Bismillah. Bá mi gẹ́ẹ̀tì epo ìjẹ̀bù pẹ̀lú ewé patamọ́, ọ̀jẹ̀jẹ̀lẹ̀ ewé ìpín, ewé ètìpọ́nlá, egungun ẹsẹ̀ adìyẹ méjèèjì, ẹgún gbogbo nǹkan wọ̀nyí pọ̀ ẹ sọ di powder. Ẹ máa bù sí ojú egbò náà. Ẹ lè bandage ẹ dẹ̀ lè bù sí kátẹ́gùn máa fẹ́ sí. Tó bá jẹ́ pé egbò Adajina ni èyíkéyìí nínú egbò ojú àpàdé bíi sinillahi ta'ala. Fi fídíò yìí ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní kó dẹ̀ gbọ́ fídíò ìdílẹ̀. Charity account 0932981364. Account number fáwọn ọmọ aláìní 0932981364. GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa tẹ́ fẹ́ pè wá ẹ WhatsApp wa àbí kẹ́ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Estate Lekki Ajah Etiosa Lagos. Ibẹ̀ la wà. Kò síbi tẹ́ wà tá a ti lè deliver fún yín. À ń lo DHL láti deliver all over the world. A dẹ̀ ń lo GIG Logistics also láti deliver within Nigeria. So èyí tá a ti ṣe sílẹ̀ nínú powder yẹn ni fún egbò Adajina. A dẹ̀ láwọn product lóríṣiríṣi tó jẹ́ pé made in India, packed in South Africa. Powder ni wọ́n, egbògi ni wọ́n tí wọ́n wà effective gidi láti kojú èké nínú ìpèníjà. Ètò àwẹ̀ wà táwa fi yanjú problem yín fún yín. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn product wa obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣe déédéé bá wọn mú nǹkan ọmọkùnrin ẹ̀. Àbókéré, weak erection, quick ejaculation, low sperm count, obìnrin tó ní infertility, tó ní hyperclatine, tó ní menstrual disorder, tó ní fibroid, tó ní yeast, tó ní blockage tube, àti oríṣiríṣi PID, pelvic inflammatory disease, àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Àbí wọ́n jókòó sínú wombo ẹ̀, wọ́n jókòó sínú ovary, abẹ́ni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, abẹ́ni tó wà ń lo òyìnbó bí aláìsí, abẹ́ni tó ń ṣiṣẹ́ bí aláìṣe, tó ń rí ìjákulẹ̀ tó máa mú bọ́, ẹ contact wa lórí +234 810 913 1425. Tọ́rọ̀ ẹ bá gba ètò àdúrà a máa fún yín. Tọ́rọ̀ ẹ bá gba ètò àwẹ̀ a máa ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn làwa ń ṣe. Kódà tọ́rọ̀ ẹ bá gba ọ̀ǹtú, ó gba odidi àlùkùránì ni, ó gba kásẹ̀ àdúrà ni, ó gba sàárà ni, gbogbo ẹ̀ ló wà. Orúkọ Ọlọ́run ni Fatah ni Wàhábù ni Sataru ni. Lórúkọ Ọlọ́run ní súrà ní fásì ní chapter gbogbo nǹkan wọ̀nyẹn làwa hàn ọ̀ǹtú wà gbogbo ẹ̀ ló legit. Àwọn onísìkírẹ́fì fún yín láti evil world tilka hududullah àwọn ọmọ yóò ti ilẹ̀ wa rasulahu àníkọjá ẹnu àlọ́ Ọlọ́run àti ti òjíṣẹ́ nǹkan tó wà natural àti nǹkan tó long grant làwa fi yanjú problem àwọn èèyàn because innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù wọn ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn yatakabbatu shaytanu minal mas. Àwọn ẹ̀mí òkùnkùn wọn máa ń fọwọ́ kọ̀yàn wọn máa ń dáyàn láàmú. So ẹ contact wa lórí èyíkéyìí ìpèníjà both natural and spiritual, tó ní cancer, tó ní diabetics, tó ní asthma, tó ní stroke. Ẹ pè wá, àwọn product wa wà lóríṣiríṣi tó ń dẹ̀ wà halal, tó ń dẹ̀ wà scientific approved. Ẹ wo all in one nísìn ẹ ti rí halal, ó dẹ̀ wà effective gidi. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn dẹ̀ lò wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, inú yín máa dùn, àdúrà yín máa gbà, ẹ ní ṣubú dànù, ẹ ní parẹ́ máa lára. Miracle leaves lélẹ̀ ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve ẹ̀, ó wà effective gidi. Ọlọ́run á gbàdúrà gbogbo wa inshallah rahman. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Má sàlámù wa ilal liqa'i.